lẹ́kọ̀ọ́ rẹ̀ èèyàn rẹ̀ Bàbá Kàsálí. ọ̀rọ̀ iná là ń sọ lọ́wọ́. Mami. èèyàn rẹ̀. Ìyá àjọra. Àbúrò. Báwo ni? Ẹ pẹ̀lẹ́. ọmọ kan bí igba ọmọ. ọ̀rọ̀ iná là ń sọ lọ́wọ́. wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìpàdé láì jẹ́ pé ó débí. mo dẹ̀ kọjálẹ̀ mo fárígá. ẹ sọ̀rọ̀ òun ló dé yìí. Ta ló sọ bẹ́ẹ̀? Ta ló ní kẹ́ bẹ̀rẹ̀ ìpàdé láìsí mi bẹ́ẹ̀? àwọn rè àwọn bra. ṣé mi ni bra? ṣé mo parọ́ ni? èmi ni bra. ṣé ọmọ túmọ̀ bra? tó bá pèèyàn ní bra láyé àárín fámìlì ṣé ọmọ túmọ̀ ẹ̀? Ẹnu mi ló ti gbọ́, ó ti rí pé mo ṣe máa ń pè yín nìyẹn lòun náà ṣe ń pè. Bra mi, ṣé lóòótọ́ ni ẹni kí wọ́n bẹ̀rẹ̀ meeting láìrí mi? Joshua pọ̀ jù fún mi láti sọ pé ká bẹ̀rẹ̀ meeting kó má bá a lẹ́nu ẹ̀ ni. Nǹkan tí mo bèrè lọ́wọ́ yín kọ́ nìyẹn, nǹkan tẹ́ fi máa ń fail exams nìyẹn. Mo ní ṣé lóòótọ́ lẹ sọ wípé kí wọ́n bẹ̀rẹ̀ ìpàdé without me. Mo sọ bẹ́ẹ̀. Ojú ẹnu yín lọ ẹ̀gbọ́n mi. ṣé kò jù lọ ni? àrífín lélẹ́yìn kí ló dé? Because tí ẹ bá bẹ̀rẹ̀ meeting tẹ́ parí meeting ẹ sọ fún mi kí ni reason tí a fi ṣe meeting? Is it not because of money? Ṣé ẹ lówó tẹ́ fẹ́ kó sílẹ̀ ni? Ó mà ṣe o. Kò sí sí mọ́. Okay. Ìyá àjọra. Níbo ni ká ti bẹ̀rẹ̀? So ti ẹ rí èmi ti sọ̀rọ̀ kan lẹ́yìn ẹ̀ kó tó dé tí gbogbo yóò bá sì gbà sí mi lẹ́nu owó tá a fẹ́ fi yẹ́yìn òkú ọdún kẹẹ̀ẹ́dógún padà yìí ẹ fẹ́ kan jẹ́ adájọ́ kákó fún Jídé kó bẹ̀rẹ̀ okòwò padà àbí. Èmi ò pé ká bẹ̀rẹ̀ báyìí owó la máa nídìí fún meeting tàtó rẹwà níbí báyìí so bí èlò gangan la fẹ́ fi yí ẹ̀yìn òkú padà. Ọlánlékan abáníká wò a máa fẹ́ nílò tó 3 million. 3 million naira. Máa fún yín ní 5 million naira. èèyàn rẹ̀ ó máa fún wa 5 million naira. Òkú bàbá tèmi kọ́ lẹ máa fi 3 million yí padà. Níwọ̀n ìgbà tí a ti sọ̀rọ̀ owó mo believe pé a lè jẹ́ kí ìpàdé wá sí òpin yìí. ìpàdé yìí ò ní wá sópin torí mo rí nǹkan tí mo fẹ́ sọ. Ó yẹ fẹ́ sọ̀rọ̀ sí nǹkan tí ìyá àjọra sọ gbogbo ẹ̀ náà la máa yanjú lẹ́yọ̀ kọ̀ọ̀kan mo gbọ́ mo ṣe bígbà tí mi ò gbọ́ ni wọ́n ní ká wá owó fún yín kẹ́ ẹ lè fi bẹ̀rẹ̀ business owó la fi ń wá owó irú òkú tá a fẹ́ ṣe yìí tá a bá ti ṣe tán owó tá a bá rí ń bẹ̀ á kó fẹ́yìn ẹ̀yìn á fi bẹ̀rẹ̀ business. You are very stupid. Yes. What did you just say? I mean you are insane. Jọra ẹni tẹ́ ń gbìjà nìyẹn. jọ́sọ̀ tiẹ̀. Owó tá a bá rí níbi òkú a kò fún bọ̀dá mi mọ́ màá mi la máa kó fún. You are insane. Mọ́mí ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Tẹ́ bá tún sọ nǹkan tó máa bí mi nínú jù báyìí lọ bra mi. Lékan tó bá sọ̀rọ̀ tó pọ̀ jù lẹ́nu ẹ̀ máa gbá yẹn tí ẹ̀ máa jẹ́ kó mọ̀ pé ìgbọ́n ẹ̀ ni mo jẹ́. ọ̀rọ̀ ọ̀gá tí ẹ̀ kọ́ lélẹ̀. ẹ wo ẹ jẹ́ kí n sọ̀rọ̀ àsìkò ọ̀rọ̀ ni mo wà yìí ó mà ṣe o ó mà ṣe o àṣé mi ò lẹ́bí àṣé mi ò léèyàn àṣé mi ò lára. ẹ wo gbogbo pé business mi crash gbogbo mọ́tò mi tí mo sọ fún yín pé mo tà àwọn ilé mi tí mo ní báǹkì gbẹ́sẹ̀ lé irọ́ pátápátá gbà ní gbogbo ẹ̀. What? bẹ́ẹ̀ ni so they just calm down digbí ni mo wà lákọ ni mo wà owó mi ń pọ̀ sí bí ìṣẹ̀kẹ̀rẹ̀ mi bẹ́ẹ̀ ni mo pretend mo fẹ́ mọ ẹni tó nífẹ̀ẹ́ mi dénú mo pretend mo fẹ́ mọ ẹni tó nífẹ̀ẹ́ mi tí ò nífẹ̀ẹ́ mi torí owó tí mo ní ìyàwó mi gangan ni mo dẹ páńpẹ́ fún unfortunately ẹbí mi ló mú ẹ wo mo lówó lọ́wọ́ bí ìṣẹ̀kẹ̀rẹ̀ ni ìwọ yìí ìwọ tẹ wàá rántí pé change tó wà lọ́wọ́ ẹ tó ń pè lówó èmi máa mú fún ẹ lówó tí mo dá ẹ lókòwò tó fi di nǹkan tó di lẹ́yìn ìwọ wá sọ pé o fẹ́ yí ẹ̀yìn òkú bàbá tiẹ̀ padà pẹ̀lú 5 million wá ń bẹ̀rẹ̀ ẹ ló gan lẹ́sọ̀ pé ẹ fẹ́ nu sọ̀rọ̀ bí àṣírí
máa yẹ́yìn òkú bàbá tèmi pẹ̀lú 50 million bẹ́ẹ̀ ni tí mi ò dẹ̀ ní mọ̀ pé mo yọ owó you ìwọ ẹ máa jọ mí lójú gan o. Kéde máa wo èmi náà dẹ̀ ní ìdílé bíkọ́sì kò lè dídí tó ń bẹ̀ yẹn wọ́n pé wọ́n play back. gba etí ẹ. will you just shut up? tó bá sọ̀rọ̀ tí bá gba etí ẹ ò ní gbọ́ràn ìtumọ̀. wọ́n ní kò gbẹ́nu sọ̀hún. kò rí bẹ́ẹ̀ ni. mọ́mì fẹ́ẹ́m ẹ gbọ́ ní du fídíò náà fẹ́ẹ́m ẹ má sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ rárá ẹbí kan péré ni mo ní bí mo ṣe wà yìí. ìyá àjọra ẹ̀yin nìkan lẹbí tí mo ní láàrin ọ̀sẹ̀ kan máa kọ́lé fún yín máa dá yín lókòwò tó serious. Sweetie, I love you so much. Thank you for being there. I love you too, my brother. I appreciate it. So it's okay. It's okay. It's okay. Àti mo jí ẹ ṣe sùúrù náà.